fún pé ogun ìjà rẹ̀ ti tán. Onihinrere Sioni live. Adarí àṣeyọrí rẹ̀. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. A gbé Ọlọ́run Olódùmarè ga fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí ayé wa, fún ìdáǹdè àti ìkẹ́ rẹ̀, fún ojúrere àti ọlá rẹ̀ tó tún fi fún wa ní oore ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Onihinrere Sioni lórí ìkànnì Great 101.1 FM ní Stainless ní Ṣómọ̀rin ní Ọbántòkò ní Abẹ́òkúta. Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù. Àmín. Ọlọ́run wa gbé yín ga, afọpẹ́ fún yín, àfihàn fún yín, a dá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ yín nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Tí yín ni ọlá, tí yín ni ògo, tí yín ni gbogbo agbára. Ọlá ńlá àti ipá jẹ́ ti yín nítorí pé wíwà láàyè wa lónìí láti inú ìfẹ́ yín ni. Olúwa ẹ gbà ọpẹ́ wa. Àmín. Olúwa ẹ gbà ìyìn wa. Àmín. Ọlọ́run wa, à ń lọ nínú ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ yín ló lè dá wa ní ìdè. Ọ̀rọ̀ yín ló lè gbé wa ró. Ọ̀rọ̀ yín ló lè rà wá padà. Ọ̀rọ̀ yín ló lè tún ayé wa ṣe. Lórí ètò Onihinrere Sioni lórúkọ Jésù, Olúwa ẹ sọ̀rọ̀ ìgbàlà yín jáde, sọ̀rọ̀ ìdáǹdè yín jáde, ẹ sọ̀rọ̀ ìràpadà yín jáde, ẹ sọ̀rọ̀ ìgbédìde yín jáde, ẹ sọ̀rọ̀ àánú yín jáde, ẹ sọ̀rọ̀ ojúrere yín jáde. Níparí ohun gbogbo káfògo àtọlá forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ará nínú Olúwa, tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ni mo kí káàbọ̀ sórí ètò Onihinrere Sioni lónìí níbikíbi tẹ́ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi. Mo tíyìtíyì tẹ́yẹ́tẹ́yẹ́ ni mo kí káàbọ̀. Ọ̀rọ̀ tí Ọlọ́run ọ̀gá ògo tó fi ránṣẹ́ sí ọ lónìí níbikíbi tó ti ń gbóhùn Ọlọ́run lẹ́nu mi. Bí a nínú ṣọ́ọ̀bù ló wà ní, bí a nínú yàrá ló wà, bí a pálọ̀ ló jókòó sí, bí a nínú mọ́tò ló wà, àbí wọ́n ṣì wà níbi iṣẹ́. Ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìmúlọ́kànlé, ọ̀rọ̀ ìrere, ọ̀rọ̀ ìtùnú, ọ̀rọ̀ ojúrere tí Ọlọ́run ní kí n sọ fún ọ lórí ètò tòní ni wípé ìmọ́lẹ̀ rẹ dé, your light has come. Ìmọ́lẹ̀ rẹ dé, the light has come. Ń pé ìmọ́lẹ̀ rẹ dé lórúkọ Jésù, mo gbàdúrà ìmọ́lẹ̀ ìṣerere rẹ yóò dé. Àmín. Ìmọ́lẹ̀ ojúrere rẹ yóò dé. Àmín. Ìmọ́lẹ̀ ọlá rẹ yóò dé. Àmín. Ìmọ́lẹ̀ ìdáǹdè rẹ yóò dé. Àmín. Ìmọ́lẹ̀ ìbùkún rẹ yóò dé. Àmín. Ará nínú Olúwa, mo wà nínú ìwé Àìsáyà orí 60 ẹsẹ̀ kínní. Ìwé Àìsáyà orí 60 ẹsẹ̀ kínní tó kéde rẹ̀ wípé dìde tọ̀ ìmọ́lẹ̀ nítorí tí ìmọ́lẹ̀ rẹ dé, ògo Olúwa yóò sì yọ lára rẹ. Nítorí kíyèsí òkùnkùn bo ayé mọ́lẹ̀, àní òkùnkùn biribiri bo àwọn ènìyàn, ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ, a ó sì rí ògo rẹ̀ lára rẹ. Hallelujah, hallelujah, hallelujah. Ará nínú Olúwa, nígbà tí Ọlọ́run kọ́kọ́ fẹ́ dá ayé, ohun àkọ́kọ́ tó jẹ Ọlọ́run lógún òun ni ìmọ́lẹ̀. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run rí pé ó ṣe pàtàkì tó jẹ ọba àwọn ọba lógún òun ni ìmọ́lẹ̀. Òun ló ṣe tán pé Ọlọ́run ṣe mọ̀ pé tí ìmọ́lẹ̀ bá dé, ohun gbogbo tó kù yóò di ìrọ̀rùn. Tí ìmọ́lẹ̀ bá dé, àṣẹ ìgbédìde yóò wọlé. Tí ìmọ́lẹ̀ bá dé, ìfọ̀kànbalẹ̀ yóò wà. Òun lọ́lọ́run ní ló fi jẹ́ pé nínú ohun gbogbo, ohun tó kọ́kọ́ ṣe pàtàkì ní ọkàn adániwáyé òun ni ìmọ́lẹ̀. Mo wà nínú ìwé Genesis orí kìíní láti ẹsẹ̀ kìíní títí dé ìkẹta. Ó sọ wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé, ayé sì wà ní júújú, ó sì ṣófo, òkùnkùn sì wà lójú ibú, ẹ̀mí Ọlọ́run sì ń rábàbà lójú omi. Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ ó sì wà. Pé kí ìmọ́lẹ̀ kí ó wo kó bọ́ sórí ilẹ̀. Nígbà tí ìmọ́lẹ̀ dé, lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe àtúntò ohun gbogbo. Ó yá iyẹ̀pẹ̀ bọ́ síbí, omi bọ́ síbí, òkúta bọ́ síbí, ènìyàn bọ́ síbí, ewé bọ́ síbí, ẹja bọ́ síbí, óyá bọ́ síbí, ni Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń pàṣẹ rẹ̀. Mo gbàdúrà gbogbo ibi tí òkùnkùn biribiri ti bo ayé rẹ mọ́lẹ̀, tó ti bo ìpè rẹ mọ́lẹ̀, tó ti bo iṣẹ́ ìránṣẹ́ rẹ mọ́lẹ̀, tó ti bo ìgbéyàwó rẹ mọ́lẹ̀, àṣẹ ìmọ́lẹ̀ ó yá kó wọ ọbẹ̀ lónìí. Àmín. Mo ní àṣẹ ìmọ́lẹ̀ kó wọ ọbẹ̀ lónìí. Àmín. Àṣẹ ìmọ́lẹ̀ kó darapọ̀ mọ́ ayé rẹ lónìí. Ọlọ́run rí wípé ohun àkọ́kọ́ tó ṣe pàtàkì òun ni ìmọ́lẹ̀. Abájọ tí òwe Yorùbá ṣe sọ wípé bí ìmọ́lẹ̀ bá wọlé, òkùnkùn yóò ṣe kíni, yóò paradà. Ìyẹn ni pé bí ìmọ́lẹ̀ bá dé, òkùnkùn yóò paradà. Olúwa rán mi láti sọ fún ọ lónìí wípé ìmọ́lẹ̀ rẹ dé lórúkọ Jésù. Àmín. Ìmọ́lẹ̀ ìpè rẹ dé lórúkọ Jésù. Àmín.
ìmọ́lẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ dé lórúkọ Jésù. Ìmọ́lẹ̀ ìgbéyàwó rẹ dé lórúkọ Jésù. Ìmọ́lẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ dé lórúkọ Jésù. Ìmọ́lẹ̀ ayé àwọn ọmọ rẹ dé lórúkọ Jésù. Ìmọ́lẹ̀ iṣẹ́ rẹ dé lórúkọ Jésù. Ìmọ́lẹ̀ ilé rẹ dé lórúkọ Jésù. Ìmọ́lẹ̀ ìlera rẹ dé lórúkọ Jésù. Ará nínú Olúwa, jẹ́ kí n mú ọ lọ sínú ìgbé ayé ọkùnrin kan nínú Bíbélì yìí tí a mọ̀ sí Bàtímíù afọ́jú. Bàtímíù afọ́jú. Báwo la ó ṣe sọ fún ẹni tí kò ríran wípé òjò ṣú, òjò fẹ́ rọ̀? Hallelujah. Bàtímíù afọ́jú, ó wà nínú ìdè òkùnkùn, kò lè ríran, kò rí nǹkan kan. Bàbá fún lómi ìdọ̀tí mu, kò lè sọ pé omi ìdọ̀tí ni. Ó wà níbẹ̀, ó wà nínú ìdè ìṣẹ́. Ẹjọ́ torí Ọlọ́run, ẹni tó wà tí ojú rẹ̀ kò ríran, báwo ni ó ṣe ṣiṣẹ́ tó fẹ́ jẹ? Báwo ni ó ṣe mọ ibi tó kù fún ara rẹ̀ láti gbà? Ó wà nínú ìdè òkùnkùn, kò mọ ohun tó kàn. Hallelujah. Ayé rẹ̀ dá wà lójú kan. Ẹni tó bá tójú rẹ̀ bá ti fọ́ tí kò lè ríran, a máa nira fún pàápàá láti tẹ̀síwájú, nítorí pé ó ṣeé ṣe gan kó jẹ́ pé àwọn tó bá wà nítòsí rẹ̀ ọ̀rọ̀ ẹ̀tàn, ọ̀rọ̀ àbòsí, ọ̀rọ̀ èké, òun ni wọ́n máa mú wá sínú ayé rẹ̀. Ṣùgbọ́n Bátímíù afọ́jú, ó wà lójú kan, kò sí olùrànlọ́wọ́. Nígbà mìíràn téèyàn bá wà ní ipò afọ́jú, ó ṣeé ṣe kó má rí olùrànlọ́wọ́. Kò sí olùrànlọ́wọ́, kò sí ọ̀nà tí kò bá gbé gbà. Ìrètí rẹ̀ ti pin, ipá rẹ̀ ti pin, nítorí pé ojú rẹ̀ kò ríran. Lórúkọ Jésù, gbogbo ibi tí ojú ẹ̀mí rẹ ti fọ́, gbogbo ibi tí ojú ara rẹ ti fọ́, gbogbo ibi tí ojú ìlera rẹ ti fọ́, gbogbo ibi tí ojú ìgbéyàwó rẹ ti fọ́, gbogbo ibi tí ojú iṣẹ́ rẹ ti fọ́, gbogbo ibi tí ojú àwọn ọmọ rẹ ti fọ́, lórúkọ Jésù, àṣẹ ìmọ́lẹ̀ kó wọbẹ̀ lọ lónìí. Mo ní àṣẹ ìmọ́lẹ̀ kó wọbẹ̀ lọ lónìí. Olúwa rán mi láti sọ fún ọ wípé ìmọ́lẹ̀ rẹ dé. Mo ń sọ̀rọ̀ nípa Bàtímíù afọ́jú, nítorí wípé ó wà nínú ìdè òkùnkùn, ó wà nínú ìdè àìsàn, kò ríran, kò mọ ohun tó kàn fún láti ṣe, kò mọ̀nà tó kàn fún láti gbà. Ṣùgbọ́n nígbà tí ó ṣalábàápàdé Jésù, nígbà tó ṣalábàápàdé ọba àwọn ọba, nígbà tó ṣalábàápàdé ìmọ́lẹ̀ ayérayé, nígbà tó ṣalábàápàdé ipá tó borí ipá, nígbà tó ṣalábàápàdé agbára tó ju agbára lọ, kò béèrè fún kankan o, kò béèrè fún kankan, ṣùgbọ́n ó béèrè fún ìmọ́lẹ̀ láti ríran lára àti lẹ́mìí. Lórúkọ Jésù, gbogbo ibi tí o ti kún fún òkùnkùn, àṣẹ láti ríran lára àti lẹ́mìí, lórúkọ Jésù kó wọnú ayé rẹ wá lónìí. Mo ní kó wọnú ayé rẹ wá lónìí. Mo wà nínú ìwé Máàkù orí 10 ẹsẹ̀ 51, Mark 10 from verse 51. Ibẹ̀ ni mo wà. Gbọ́ nǹkan tí Bàtímíù sọ o, gbọ́ nǹkan tó sọ fún Jésù. Jésù sì dáhùn, ó sì wí fún un pé, kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe fún ọ? Afọ́jú náà sì wí fún un pé, Rábónì, kí èmi kí ó lè ríran. Rábónì, kí èmi kí ó lè ríran. Kò béèrè fún owó, kò béèrè fún aṣọ, kò béèrè fún ilé, kò béèrè fún mọ́tò, kò béèrè fún kankan. Ó ní kí èmi kí ó lè ríran. Ó mọ̀ pé tí àṣẹ ìmọ́lẹ̀ bá dé, ó mọ̀ pé the next thing tó kù fún ayé òun láti ṣe, ó máa rọrùn púpọ̀. Kí èmi kí ó lè ríran. Lórúkọ Jésù, gbogbo ibi tí ìṣẹ̀dá rẹ ti kọ̀ tí kò ríran, àṣẹ láti ríran lónìí, lórúkọ Jésù, ẹ̀mí mọ́ fi darapọ̀ mọ́ ayé rẹ. Mo ní àṣẹ láti ríran, ajániwáyé fi darapọ̀ mọ́ ayé rẹ. Àṣẹ láti ríran, ọba àwọn bá fi darapọ̀ mọ́ ayé rẹ. Ó ní kí èmi kí ó lè ríran. Lórúkọ Jésù, àbájọ tó ní ìwà kan fi sọ wípé ẹ̀mí ìmọ́lẹ̀ wá lé òkùnkùn jáde níwájú ẹni ní síbi tí ìmọ́lẹ̀ ń tàn títí di ọ̀sán gangan. Ó ní ẹ̀mí òtítọ́ wá, ṣamọ̀nà wá títí, ẹ̀mí ìsọdọ̀mọ́ sì wá, sọkàn wa di mímọ́. Hallelujah, hallelujah, hallelujah. Ó ní kí èmi kí ó lè ríran. Gbọ́ nǹkan tí Jésù sọ o. Jésù sì wí fún un pé, máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Lójú kan náà ó sì ríran, ó sì tọ̀ Jésù lẹ́yìn ní ọ̀nà. Hallelujah. Àṣẹ ìmọ́lẹ̀ wọlé, àṣẹ láti ríran wọlé, àṣẹ tó mú ní kúrò nínú òkùnkùn wọlé. Ibo ni ìwọ náà ti wà nínú òkùnkùn? Ní lórí iṣẹ́ rẹ, ibo ló ti wà nínú òkùnkùn? Nínú ìlera rẹ, ibo ló ti wà nínú òkùnkùn? Nínú ìgbéyàwó rẹ. Olúwa rán mi láti sọ fún ọ lónìí wípé ìmọ́lẹ̀ rẹ dé, pògo Olúwa yóò sì farahàn lára rẹ. Pé bí ìmọ́lẹ̀ rẹ sì dé yìí, ohun kan tó o nílò òun ni pé kó o bèbè fún ìmọ́lẹ̀. Ọgbọ́n tó ń lò yẹn, ìmọ̀ tó ń lò yẹn, òye tó rò pé òun lò yẹn, àwọn adviser tó lọ ń bá yẹn, afọ́jú tó máa fọ́jú rìn, gbogbo wọn máa jọ rock sínú kòtòmánì. Àwọn adviser tó lọ ń bá, àwọn counselor ẹ̀ tó lọ ń bá. Olúwa sọ wípé àwọn kọ́ ni ìmọ́lẹ̀, wọ́n ń ṣe bí ìmọ́lẹ̀ ni, òun fúnra òun ni ìmọ́lẹ̀. Hallelujah. Ibo ni pé yín ti wà nínú òkùnkùn sà.
dáàdì ibo ni ìpè yín ti wà nínú òkùnkùn, ibo lè ìpè yín ti ń ṣọlá nínú òkùnkùn tẹ́ ń wò ó gbàbí mi kan lọ́lọ́run pè ní tí mo dáhùn ìpè, ibo ni iṣẹ́ ìránṣẹ́ ti ń ṣiṣẹ́ nínú òkùnkùn, ibo ló ti ń ṣiṣẹ́ nínú òkùnkùn tẹ́ tí ń wò wípé ṣé iṣẹ́ ìránṣẹ́ máa lè tẹ̀síwájú ṣá, iṣẹ́ ìránṣẹ́ tí kò ní olùgbọ̀wọ́ ìpè ìgbà míì ó wà nínú òkùnkùn ni o. dáàdì ibo ni ìpè yín ti wà nínú òkùnkùn, ibo ni gbogbo àwọn ìpinnu yín ti wà nínú òkùnkùn. ìgbà mìíràn ìpinnu ènìyàn wà nínú òkùnkùn, ìpinnu tí èèyàn ń pinnu ní gbogbo ìgbà tó mú ẹkún wá, tó mú disappointment wá, tó mú ìjákulẹ̀ wá, tó mú ìṣubú wá, tó mú ìbànújẹ́ wá, tó pé gbogbo ìgbà náà sí pé àwọn náà bá má ti ṣe bẹ́ẹ̀, mo kàn ní kí n tún tún àyẹ̀wò bẹ́ẹ̀ ni. ó túmọ̀ sí wípé ìpinnu yẹn ó wà nínú òkùnkùn ni. ibo ni ìgbéyàwó yín ti wà nínú òkùnkùn, tó yẹ pé èèyàn kan wọ́n ní ọmọ mẹ́rin bàbá mẹ́ta, ìrìnàjò yẹn wà nínú òkùnkùn ni. ó nílò láti bẹ̀bẹ̀ fún àṣẹ ìmọ́lẹ̀. mo gbàdúrà lónìí lórúkọ Jésù, àṣẹ ìmọ́lẹ̀ kó wọlé wá. mo ní ọba ìmọ́lẹ̀ kó darapọ̀ mọ́ ayé rẹ. so gbogbo àwọn nǹkan tó ń là kọjá yẹn, ibo lókòwò rẹ ti wà nínú òkùnkùn. okòwò rẹ ó ta àgbàdo sísun lónìí, ó tẹ̀pà lọ́la, ó tẹ̀wà gọyìn, nígbà tó tẹ̀wà gan ó ta rẹ́sì, nígbà tó tún bọ́ sórí rẹ́sì ó ta màlà, nígbà tó ta màlà ó ta slippers. ó ṣáà ń gbé láti ibì kan sí ibì kan ní pé ká tẹ̀ tún try ilé ìwò, ká tún try ilé ìwò. ó bẹ̀bẹ̀ fún àṣẹ ìmọ́lẹ̀ ni. àwọn èèyàn ló ń advice àwọn èèyàn ló ń tẹ̀lé, ọgbọ́n ara ẹ̀ ló ń tẹ̀lé, ìmọ̀ ara ẹ̀ ló ń tẹ̀lé, òye ara ẹ̀ ló ń tẹ̀lé, owó ẹ̀ ló ń fún ẹ ló over confidence ló ṣe yín wò pé kó máa try ẹ̀ bẹ́ẹ̀. ó ṣe bẹ̀bẹ̀ fún àṣẹ ìmọ́lẹ̀. níbo ni okòwò rẹ ti wà, níbo ni ìjọ Ọlọ́run ti wà nínú òkùnkùn. ìjọ Ọlọ́run a máa wà nínú òkùnkùn gbà mí o. ìjọ Ọlọ́run àwọn ènìyàn a máa péjọpọ̀ láti sin Ọlọ́run lábẹ́ ọ̀run ṣíṣe. Ọlọ́run gan máa sí ọ̀run mọ́ ènìyàn nígbà míì. ibo ni ìjọ Ọlọ́run ti wà nínú òkùnkùn tí ẹ ti wò wípé báwo ni a ó ṣe àdúgbò wo, ibo ló ti wà ní àdúgbò tó wà nínú òkùnkùn. wọ́n sọ̀rọ̀ àwọn èèyàn kan láìpẹ́ yìí, wọ́n ládùúgbò kan, wọ́n ní àwọn ẹlòmíà mò ń gbọ́ nínú rédíò kan náà ni o, wọ́n ní àwọn ẹlòmíà máa lo gbàràdá ládùúgbò, òun nìkan ló máa ní tákòókò ọdún bá dé, òun ló máa pẹ́, òun ló máa pa àwọn aládùúgbò tó máa jẹun. nígbà tó bá jẹun tán àwọn tó kọ àṣà wa jẹun, àwọn ò ní rí iná dání lé wọn. níbo ni àdúgbò ti wà nínú òkùnkùn. ọba àwọn bá ní kó tọ̀ wá. ìdìbò ni ìdílé rẹ ti wà nínú òkùnkùn. ibo ni ìdílé rẹ ti wà nínú òkùnkùn. ibo ni ìlera rẹ ló ti wà nínú òkùnkùn. ọ̀rọ̀ Ọlọ́run ni pé kí n sọ fún ọ lónìí pé ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè òun ni kó tọ̀ wá. lórúkọ Jésù, àṣẹ ìmọ́lẹ̀ kó darapọ̀ mọ́ ayé rẹ. Jésù òun ni ìmọ́lẹ̀ náà, Jésù ni ìmọ́lẹ̀ náà. gbọ́ dáadáa, gbogbo ìṣẹ̀dá tí kò bá ti fi Jésù ṣe nínú ayé tá a wà yìí kò lè rí ìmọ́lẹ̀ òtítọ́. mo wà nínú Jòhánù orí kìíní ẹsẹ̀ 5. gbọ́, ó sọ wípé ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn kan náà kò sì lè borí rẹ̀. ìmọ́lẹ̀ sì mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn náà kò sì lè borí rẹ̀. kì í ṣe pé kò try láti borí ẹ̀, ó sapá láti borí ẹ̀, kò lè borí rẹ̀ ni. ó sa gbogbo ipá láti borí rẹ̀, ṣùgbọ́n kò lè borí rẹ̀ ni. ó sa gbogbo ipá, gbogbo ọgbọ́n, gbogbo ìmọ̀, gbogbo òye láti borí rẹ̀, ṣùgbọ́n kò lè borí rẹ̀ ni. lórúkọ Jésù, àṣẹ ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ látòkè wá, ìmọ́lẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run alààyè wá, ìmọ́lẹ̀ látọ̀dọ̀ olùgbàlà wá, ìmọ́lẹ̀ orí igi àgbélébù, lórúkọ Jésù kó tàn sí ayé rẹ lónìí. mo ní kó tàn sí ayé rẹ lónìí. ayé rẹ kún fún òkùnkùn, ìtorí ẹ̀ ló ṣe fi gbogbo ìgbà sunkún. ayé rẹ kún fún òkùnkùn, ìtorí ẹ̀ ló ṣe fi gbogbo ìgbà wà nínú ìrònú. ayé rẹ kún fún òkùnkùn, ìtorí ẹ̀ ló ṣe fi gbogbo ìgbà ká gbọ́gbọ́. ayé rẹ wà nínú kó kún fún òkùnkùn, ìtorí ẹ̀ ló ṣe fi gbogbo ìgbà jẹ gbèsè. ayé rẹ wà ní òkùnkùn, ìtorí ẹ̀ ló ṣe fi gbogbo ìgbà ṣe mistake. ayé rẹ kún fún òkùnkùn, ìtorí ẹ̀ ló ṣe mọ ọ̀nà àbáyọ mọ́. ayé rẹ kún fún òkùnkùn, òun ló ṣe ń wá Jésù káàkiri bí ẹni pé Jésù sọnù. Jésù ò sì sọnù, ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ, ó wà nítòsí rẹ, ó wà nínú ìpinnu rẹ. lórúkọ Jésù, àṣẹ ìmọ́lẹ̀ kó wọnú ayé rẹ lónìí. gbọ́ ohun tí Jésù olùgbàlà sọ. mo máa ń sọ fún ọ wípé gbogbo ọ̀rọ̀ tí Jésù bá sọ, àṣẹ àti àmì ni. gbogbo ọ̀rọ̀ tí Jésù bá sọ, àṣẹ àti àmì, ó máa ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn, nítorí pé ọ̀rọ̀ tí Jésù sọ ni. kò ní sọ kó sì lóhùn ò sọ bẹ́ẹ̀ mọ́. mo wà nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 12. ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 12. Jésù sì tún sọ fún wọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé, ẹni tó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè. hallelujah. gbọ́ ọ̀rọ̀ tó dára tí Jésù sọ yìí, gbọ́ ọ̀rọ̀ ìmúlọ́kànlẹ̀ tí Jésù sọ yìí, gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè tí Jésù sọ yìí, gbọ́ ọ̀rọ̀ ìràpadà tí Jésù sọ yìí, gbọ́ ọ̀rọ̀ inú dídùn tí Jésù sọ yìí, gbọ́ ọ̀rọ̀ ìyìnrere tí Jésù sọ yìí, gbọ́ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ tí Jésù sọ. wípé Jésù sì sọ fún àwọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé, ẹni tó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè. lórúkọ Jésù, àṣẹ ìmọ́lẹ̀ ìyè kó wọnú ayé rẹ. àṣẹ ìmọ́lẹ̀ ìyè kó wọnú ìgbéyàwó yín.
àṣẹ ìmọ́lẹ̀ ìyè kó wọnú iṣẹ́ rẹ, àṣẹ ìmọ́lẹ̀ ìyè kó wọnú ayé àwọn ọmọ rẹ, àṣẹ ìmọ́lẹ̀ ìyè kó wọnú iṣẹ́ ìránṣẹ́ rẹ, àṣẹ ìmọ́lẹ̀ ìyè kó wọnú ìpè rẹ, àṣẹ ìmọ́lẹ̀ ìyè kó wọnú gbogbo ìdáwọ́lé rẹ. Ètò Onihinrere Sioni ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè ṣe Great 101.1 FM. Ẹ ṣe púpọ̀ pẹ̀ tẹ́tí sí wa, à ń padà bọ̀ ní orúkọ Jésù. Great Radio 101.1 ìròyìn ayọ̀. Wá pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. Cherubim and Seraphim Movement Church Ayọ̀ni o Efata City Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Níbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ àtolóṣooṣù wa. Gbogbo ọjọ́ Wednesday ní ìsìn sílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. Bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 8 sí 9 òwúrọ̀. Ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. Orin ìyìn tí fa ìwàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀, àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ni Olúwa yóò fi bá ayé rẹ̀ pàdé. CNS Movement Church Ayọ̀ni o Efata City tó wà ní Aro Railway Quarters opposite Maito Age House Olómore Ìtaòṣì Abẹ́òkúta Ogun State. Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ leader in charge. Fún àdúrà àti ìdániníyànjú ẹ pè 0703-192-0632. Wá ọba aláṣẹ pé ń dúró dè ọ́, ayọ̀ ni o. Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ tí Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry tuntun dé. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ń pe gbogbo ènìyàn síbi àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ méje. Ọjọ́ Tuesday July 7 títí di Monday July 13 2026. Ọjọ́ méje náà yóò wáyé ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Open field opposite Polaris Bank Ìtòrí Ewékòró Ogun State. Kí ẹ ti wá bá a dání wáyé pàdé. Báyìí ni Olúwa ṣe fún mi ní ọjọ́ tó ṣíjú wò mí láti mú ẹ̀gbọ́n mi kúrò lọ́dọ̀ aráyé. Luke 1:25 ní àkòrí. Ọ̀rọ̀ Ọlọ́run tó kún fún àṣẹ, àdúrà àgbáyọrí pẹ̀lú ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀. Orin ẹ̀mí ti fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run àti olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan. Ni Olúwa yóò fi já ìdí ọlọ́jọ́ pípẹ́ rẹ̀. Olùgbàlejò Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ convener Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry máa wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ àṣẹ ìwòsàn àti ìtúsílẹ̀ fún ayé gbogbo ènìyàn. 08100661936. Ọwọ́ amúnisìn lára rẹ̀ máa gbiná nínú àdúrà. Àfikún ọ̀yá wa o. Great Radio 101.1 ìròyìn ayọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Onihinrere Sioni láti lè ṣe Great 101.1 FM ní Somorin Stainless ní Ọbántòkò ní Abẹ́òkúta. Mo kéde àkókò ìmọ́lẹ̀ sínú ayé rẹ lórúkọ Jésù. Àkókò ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè yóò darapọ̀ mọ́ ọ́nú ayé rẹ. Ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè yóò darapọ̀ mọ́ ayé rẹ, yóò darapọ̀ mọ́ iṣẹ́ rẹ. Ohun tí ẹ̀mí Ọlọ́run alààyè fi rán mi sí ọ lónìí lórí ètò Onihinrere Sioni ni wípé ìmọ́lẹ̀ rẹ dé, ìmọ́lẹ̀ rẹ dé, your light has come. Ìmọ́lẹ̀ rẹ dé. Olúwa rí wípé o wà nínú òkùnkùn, o ń ṣọlá nínú òkùnkùn, o ń sunkún nínú òkùnkùn, o ká gbọ́gbọ́ nínú òkùnkùn, o ń ronú nínú òkùnkùn, o ń banújẹ́ nínú òkùnkùn, o ṣaláìní nínú òkùnkùn. Ṣùgbọ́n Olúwa rán mi láti kéde rẹ̀ sí ayé rẹ wípé àkókò ìmọ́lẹ̀ rẹ dé lórúkọ Jésù. Mo ní àkókò ìmọ́lẹ̀ rẹ dé lórúkọ Jésù. Sí iṣẹ́ rẹ ó dé lórúkọ Jésù. Sí ìpè rẹ ó dé lórúkọ Jésù. Sí iṣẹ́ ìránṣẹ́ rẹ ó dé lórúkọ Jésù. Sí ìgbéyàwó rẹ ó dé lórúkọ Jésù. Sí ayé ọmọ rẹ ó dé lórúkọ Jésù. Sí gbogbo ìdáwọ́lé rẹ ó dé lórúkọ Jésù. Mo kéde àkókò ìmọ́lẹ̀ sínú ayé rẹ lórúkọ Jésù. Yóò wọlé sínú ayé rẹ. Hallelujah. Mo ṣì wà nínú ọ̀rọ̀ tí Jésù olùgbàlà sọ. Mo sọ fún pé ọ̀rọ̀ tó bá sọ àmì àti àṣẹ ni. Bó bá ti sọ kò ní sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́. Ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 12 ibẹ̀ ni mo ṣì wà. Jésù sì tún sọ fún wọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé, ẹni tó bá tọ̀ mí lẹ́yìn
kì yóò rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè lórúkọ Jésù. ìmọ́lẹ̀ ayé Ọlọ́run alààyè kó wọnú ayé rẹ. so má yẹ Jésù ní kó o ní lákòókò yìí. ìwọ náà rí gbogbo ohun tá à ń rí ó ń dẹ́rù bà wá, gbogbo ìròyìn tá à ń gbọ́ ó ń bà wá nínú jẹ́, gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láyìíká wa ó fi wá sínú inú fún àyàfu. àwọn tó bá ní Jésù nìkan ni wọ́n lè àjàbọ́ ní irú àkókò báyìí lórúkọ Jésù. ẹ̀mí Ọlọ́run alààyè kó wọnú ayé rẹ wá. gbọ́ o jẹ́ kí n sọ àwọn kankan fún ẹ. tí ìmọ́lẹ̀ bá dé yóò lé òkùnkùn àti ìbànújẹ́ jìnnà. tí ìmọ́lẹ̀ bá wọnú ayé ẹ yóò lé ẹ̀mí òkùnkùn àti ìbànújẹ́ yóò lè jìnnà sí ẹ. kò sí àǹfààní kankan tí òkùnkùn fẹ́ ṣe bí kò ṣe kó mú ẹkún wá, kó mú ìbànújẹ́ wá, kó mú ìṣubú wá, kó mú ìpayín kéke wá, kó mú ìkágbọ́gbọ́ wá, kó mú ìrònú wá. ṣùgbọ́n bí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn yóò paradà, yóò sì lé ìbànújẹ́ jìnnà lórúkọ Jésù. ẹ̀mí òkùnkùn àti ìbànújẹ́ kó jìnnà sí ayé rẹ lónìí. mo ní kó jìnnà sí ayé rẹ lónìí, kó jìnnà sí iṣẹ́ rẹ lónìí, kó jìnnà sí ìpè rẹ lónìí, kó jìnnà sí ìdáwọ́lé rẹ lónìí. hallelujah. bí ìmọ́lẹ̀ bá dé yóò tàn ìmọ́lẹ̀ sí ọ, ìwọ náà yóò sì tàn sí ẹlòmíràn. hallelujah. bí ìmọ́lẹ̀ bá dé yóò tàn ìmọ́lẹ̀ sí ọ, yóò sì tàn sí ìwọ náà yóò sì tàn sí ẹlòmíì. ìyẹn ni pé bí ìwọ bá wà lókùnkùn, kò sẹ́ ẹni tó wà lókùnkùn ò ní ìrànlọ́wọ́ kankan tó fẹ́ ṣe fún ẹlòmíràn. bí ìmọ́lẹ̀ Ọlọ́run bá dé sínú ayé rẹ yóò tàn sí ọ, ìwọ náà á lè tàn ìmọ́lẹ̀ yẹn sínú ayé ẹlòmíràn. hallelujah. bí ìmọ́lẹ̀ Jésù bá wọlé, gbogbo àwọn tí ó súnmọ́ yóò jẹ́ alábàápín nínú rẹ̀. hallelujah. ṣé wo àwọn tó súnmọ́ ìwọ ni orí pé the same level lẹ́jọ́ wà ní, ẹjọ́ ń jẹ gbèsè jọ ni, ẹjọ́ kún fún ìbànújẹ́ ni, ẹjọ́ ní àìlera kan tàbí òmíràn ni, ẹjọ́ ṣaláìní ohun rere kan tàbí òmíràn ni. ó túmọ̀ sí wípé ẹ wà ní òkùnkùn. ṣùgbọ́n bí ìmọ́lẹ̀ Ọlọ́run bá tàn sí ìwọ, gbogbo àwọn tó súnmọ́ yóò jẹ́ alábàápín nínú rẹ̀. mo ní mo pàṣẹ ìmọ́lẹ̀ wé fẹ́ nítorí pé àkókò ìmọ́lẹ̀ la wà yìí. àṣẹ ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè ó yá kó wọnú ayé rẹ sẹ́, kó wọnú iṣẹ́ rẹ. idà àti ìgbálẹ̀ tó dúró gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ kó lé òkùnkùn jáde láyé rẹ. ó yá àṣẹ ìmọ́lẹ̀ kó wọnú ayé rẹ wá. lóorun tó máa sùn lálẹ́ yìí, ẹ̀mí ìmọ́lẹ̀ kó darapọ̀ mọ́ ọ, kó darapọ̀ mọ́ ayé rẹ, kó darapọ̀ mọ́ ọmọ rẹ, kó darapọ̀ mọ́ ọkọ rẹ, kó darapọ̀ mọ́ iṣẹ́ rẹ. bí ìmọ́lẹ̀ bá dé ó máa ń tú àṣírí gbogbo iṣẹ́ òkùnkùn lórúkọ Jésù. àwọn ẹ̀mí ìmọ́lẹ̀ tí ò tú àṣírí iṣẹ́ òkùnkùn láyé rẹ lórúkọ Jésù ó yá kó wọnú ayé rẹ lónìí. mo ní kó wọnú ayé ìmọ́lẹ̀ lónìí, kó wọnú ayé rẹ lónìí. bí ìmọ́lẹ̀ Jésù bá dé, gbogbo ìgbé ayé àti àròyé àtijọ́ ó di ohun ìtàn, nítorí pé ìmọ́lẹ̀ rẹ̀ yóò sọ ọ́ di ẹ̀dá tuntun. bí ìmọ́lẹ̀ rẹ̀ bá dé, gbogbo àròyé àtijọ́, gbogbo ẹjọ́ ewé àtijọ́ táwọn èèyàn ń sọ nípa rẹ̀ yóò rí pé yóò máa dohun ìtàn, nítorí pé yóò sọ ọ́ di ẹ̀dá tuntun. ó yá ìmọ́lẹ̀ láti di ẹ̀dá tuntun ó yá kó wọnú ayé rẹ̀. bí ìmọ́lẹ̀ Jésù bá dé, gbogbo àwọn àṣìṣe tí èèyàn ti ṣe ó máa ń jẹ́ kí èèyàn di aláìṣẹ̀ wípé àṣé nǹkan tí ò dá ni mo ṣe láti ọjọ́ ìṣá, àṣé ìgbé ayé ìdọ̀tí ni mò ń yí láti ọjọ́ ìṣá, àṣé ìwà ìtọ́ ni mò ń yí láti ọjọ́ ìṣá, àṣé ọ̀rọ̀ àìtọ́ ni mò ń sọ láti ọjọ́ ìṣá, àṣé àwọn ènìyàn tí kò tọ́ ni mò ń bá rìn láti ọjọ́ ẹ̀, àṣé ìgbésẹ̀ tí kò tọ́ ni mò ń gbé láti ọjọ́ ẹ̀. lórúkọ Jésù mo gbàdúrà fún ọ, ẹ̀mí ìmọ́lẹ̀ láti di ẹ̀dá tuntun lórúkọ Jésù kó bá ayé rẹ pàdé lónìí. ẹ̀mí ìyẹn ló bá Sọ́ọ̀lù pàdé ní ẹnu ọ̀nà Damasku tí ayé rẹ padà di Pọ́ọ̀lù. ó yá ẹ̀mí ìmọ́lẹ̀ yẹn kó bà lé ayé rẹ lónìí. ó yá kó wọnú ayé rẹ. ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17, 2 Corinthians chapter 5 verse 17. jẹ́ nǹkan kan tó sọ fún ọ o, verse 17 jẹ́ nǹkan fún ọ kó o gbọ́ dáadáa. hallelujah. nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n di tuntun. nígbà tí ìmọ́lẹ̀ wọlé, ìwọ náà rí i pé nígbà tí ìmọ́lẹ̀ Ọlọ́run tó ká Sọ́ọ̀lù mọ́ ní ọ̀nà Damasku, ohun àtijọ́ ó ṣe kíni, ó kọjá lọ, ìgbé ayé àtijọ́ kọjá lọ, ọ̀rọ̀ àtijọ́ kọjá lọ, kíyèsí ó ṣe kíni, ó di tuntun. ayé rẹ di tuntun lónìí, iṣẹ́ rẹ di tuntun lónìí, ilé rẹ di tuntun lónìí, ìgbéyàwó rẹ di tuntun lónìí, ayé àwọn ọmọ rẹ di tuntun lónìí, ètò ìsúná rẹ di tuntun lónìí, ìpè rẹ di tuntun lónìí, ìdáwọ́lé rẹ di tuntun lórúkọ Jésù. mo gbàdúrà fún ọ, lílí lọ bíbọ̀ rẹ nínú ayé yìí, ẹ̀mí ìmọ́lẹ̀ rẹ kó bẹ̀rẹ̀ sí ṣàtọ́nà ayé rẹ. Olúwa fi ìmọ́lẹ̀ ṣàtọ́nà àwọn ọmọ Ísírẹ́lì kúrò nílẹ̀ Íjíbítì lọ sí ilẹ̀ ìní wọn lórúkọ Jésù. ẹ̀mí ìmọ́lẹ̀ kó ṣàtọ́nà ayé rẹ, ògo Olúwa yóò sì farahàn. ètò Onihinrere Sioni ló lọ lọ́wọ́lọ́wọ́, a tún padà bọ̀ ní ìpele tá a máa bọ́ sí, a ó bọ́ sínú àdúrà, kó o múra sílẹ̀ lórúkọ Jésù. wàá rí ìdáǹjẹ lónìí ní orúkọ Jésù Olúwa wa. Ẹrù bùsẹ̀ rà fún
Great Radio. 101.1 ìròyìn ayọ̀. Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ tí Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry tuntun dé. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ń pe gbogbo ènìyàn síbi àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ méje. Ọjọ́ Tuesday July 7 títí di Monday July 13 2026. Ìfọ̀jọ́lọ́jọ́ méje náà yóò wáyé. Aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Open Field opposite Polaris Bank ìtòrí Ewékòró Ogun State. Kí ẹ ti wá bá a dáni wáyé pàdé. Báyìí ni Olúwa ṣe fún mi ní ọjọ́ tó ṣíjú wò mí láti mú ẹ̀gbọ́n mi kúrò lọ́dọ̀ aráyé. Luke 1:25 ní àkòrí. Ọ̀rọ̀ Ọlọ́run tó kún fún àṣẹ àdúrà àgbáyọrí pẹ̀lú ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní ẹ̀mí tí fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run àti olórí ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan. Ni Olúwa yóò fi já ìdí ọlọ́jọ́ pípẹ́ rẹ̀. Olùgbàlejò Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ convener Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry. Máa wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ àṣẹ ìwòsàn àti ìtúsílẹ̀ fún ayé gbogbo ènìyàn. 08100691936. Ọwọ́ amúnisìn lára rẹ̀ máa gbiná nínú àdúrà. Àfikún ọ̀yá wa o. Wá pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. Cherubim and Seraphim Movement Church Great Ayọ̀ni o Radio. Ẹ̀fátà. 101.1 ìròyìn ayọ̀. ẹ jẹ́ kí a gbàdúrà ara nínú Olúwa níbi tó o wà yẹn mo fẹ́ kó gbé ọwọ́ rẹ lé orí rẹ tàbí lé àyà rẹ ká tó gbàdúrà yìí jẹ́ kí n ka nǹkan tí ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní sọ ó ní àtètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ó ní òun náà ni ó wà ní àtètè kọ́ṣe pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a dá nínú rẹ̀ ni ìyè wà ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ òkùnkùn kò sì lè borí ẹ̀ ẹ jẹ́ kí gbogbo agbóhùn sókè ká gbàdúrà níbi tó wà Ọlọ́run alààyè jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn sí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú tèmi àdúrà yìí dáa orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run gbogbo àgbáyé ní irú àkókò báyìí jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kó tàn sí gbogbo tó ní ṣe pẹ̀lú tèmi jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kó tàn sí gbogbo tó ní ṣe pẹ̀lú tèmi ọba àwọn ọba jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ jẹ́ ó tàn sí gbogbo tó ní ṣe pẹ̀lú tèmi jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn sí mi Jésù Olúwa wa mo gbàdúrà lórúkọ Jésù ẹ̀mí ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè kó darapọ̀ mọ́ ayé rẹ gbogbo ibi tó ti ń ṣọlá nínú òkùnkùn tó ti ń jẹ nínú òkùnkùn gbogbo ibi tó ti ń rìn nínú òkùnkùn gbogbo ibi tó ti ń sunkún nínú òkùnkùn àṣẹ ìmọ́lẹ̀ ó gbé ọ jáde lónìí ọwọ́ ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè ó gbé ọ jáde lónìí ọwọ́ ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè ó gbé ọ jáde lónìí kò sí ìṣubú mọ́ fún ọ kò sí ẹkún mọ́ fún ọ kò sí ìbànújẹ́ mọ́ fún ọ kò sí gbèsè mọ́ fún ọ kò sí ẹkún mọ́ fún ọ kò sí àìsàn mọ́ fún ọ kò sí ìdákúrekú mọ́ fún ọ kò sí ìdádúró mọ́ fún ọ lọ ní alààyè gbogbo ibi tó ti wà ní òkú àṣẹ ìsọdí ààyè kó wọnú ayé rẹ wà á ṣe rere o ojú kì yóò tì ọ́ o ò ní ṣubú níwájú ọ̀tá oorun tó fẹ́ lọ sùn lálẹ́ yìí ó máa sọnù ìṣẹ́gun wà á jí ní ìjí àlàáfíà wà á láàlá ẹ̀rí wà á gbóhun rere ṣe ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín 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 lórúkọ Jésù adúpẹ́ pọ̀ lọ́wọ́ Ọlọ́run alààyè fún oore ọ̀fẹ́ tó fi fún wa lónìí àti àánú tí a rí gbà lórí ètò Onihinrere Sioni lónìí adúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí ayé wa fún èyí tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bí mi àtọ́kùn Onihinrere Sioni sọ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí 081-655-372-83 081-655-372-83 Ọlábùsí àjọ wà níbí ni tí àjọ wà nínú ilé níbi alàgbà Enoch ni wọ́n ń bá wa gbé sókè tí wọ́n ń gbé sílẹ̀ Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá ládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí kígbe ní ìjọ ayé ẹtún ọ̀nà Olúwa ṣe ayọ̀ àti àlàáfíà pẹ̀lú ojú rere Ọlọ́run ọ̀gá ògo láò fi pàdé lórí ètò Onihinrere Sioni ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run alààyè àti agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀ lórí òkè Káfárì ayọ̀ láò fi pàdé wà ní àlàáfíà lórúkọ Jésù.